èyíkéyìí nínú àrùn inú tí kì í jẹ́ kí obìnrin ní oyún àbí inú obìnrin kan déédéé máa ń sábà wú àbí ẹ̀dà, gbogbo àwọn àrùn tí kì í jẹ́ kóbìnrin lè tètè conceive láti lè lóyún, ẹ gbìyànjú gbogbo ẹ̀yin olólùfẹ́ wa home and abroad, tẹ́ bá ń bẹ labroad ẹ ránṣẹ́ sílé wọ́n bá yín sẹ́ǹdì àwọn kinní wọ̀nyí àbí kẹ́ contact Global Dahiratu Dhikrlahi department. Now ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì egbò àjẹ́ òbàlé àti òkúta tìró àti ẹ̀tù ìbọn díẹ̀ àti èso awógbá àti ewé àkókò. Ẹ̀rí egbò àjẹ́ òbàlé, òkúta tìró, ẹ̀tù ìbọn, èso awógbá àti ewé àkókò. A máa lọ gbogbo ẹ̀ pọ̀, wọ́n wá bá yín sáfẹ́rẹ́fẹ́, wọ́n á kú á dàbí àgúnmu. Tíntìní náà ló nídìí láti lò ń bẹ̀. Wàá bu díẹ̀ sínú omi ń gbóná, tó yẹ pé bí tẹ́ ti lè rí ẹ̀kọ ni wàá rọra bu díẹ̀ tíntìní sínú ẹ̀kọ ń gbóná, wàá mix ẹ̀pọ̀, wàá mú láàárọ̀. Ọjọ́ tó bá lo kíní yìí ò ní jáde kúrò ńlé. Bí sínú láì gbogbo nǹkan kí nǹkan tó bá wù kó máa dí èèyàn lọ́wọ́ láti lè má lè tètè lóyún, lẹ́ẹ̀kan náà ni gbogbo ẹ̀ á jáde. Tẹ́ bá lò ó láàárín ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì, ẹ dúpẹ́ fọlọ́run. Bí sínú ìtàlá bí ó ṣe jẹ́ nìyẹn. Tẹ́ bá parí iṣẹ́ yìí àbí síwájú kẹ́ tó ṣiṣẹ́ yìí, nǹkan tẹ́ bá ní ẹ fi sákàǹtì àwọn aláìní. Account number fáwọn aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Fún gbogbo àtàbá ní ìbéèrè àbí a nídìí ìgbìyànjú lórí pé àwọn èèyàn míì ní disease, wọ́n ní infection, wọ́n ní sickness àbí wọ́n ní spiritual problem, ẹ gbìyànjú ẹ WhatsApp spiritual and health department lórí nọ́mbà +2761295638 once again +2761295638. Assalamu alaikum.